ṣé ẹ rí ẹ̀yin èèyàn tí ẹ bá yéé fi oògùn ẹ̀tẹ̀ wo làpálàpá honestly ẹ mọ revolve round the circle, journey through a circle lẹ́wọ̀n máa ṣe. Nígbà tí mo sọ wípé èmi ló kan kábíyèsí tẹ́ ń bẹ̀ lórí ọ̀rọ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ yín ẹ lọ ń tẹ̀tẹ̀kùtẹ̀ sí comment section. Ṣé ẹ rí, a lot of people are ignorant of the law. If not, ibi tó yẹ ká dojú àdúrà kọ ibẹ̀ la máa dojú ẹ̀ kọ. Nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀, gbogbo àwa tá ń fẹnu pitobo lórí afẹ́fẹ́ yìí, hope we know that justice is not served on social media. Justice is served in the courts. Ṣé kábíyèsí ìní ó jókòó lórí síìtì ìdájọ́ tí ó ṣe ìdájọ́ ni? Àbí justice? Àwa tá a rí ọ̀rọ̀ ìbò ṣe yẹ ká rí, a mọ bí tá à ń dojú àdúrà wa kọ. I've prayed it this morning. Tó bá jẹ́ pé àwa lárò jinlẹ̀, àní lọ rèé mọ̀ bẹ ẹni ẹlẹ́ni tó jókòó lálàáfíà sí ààfin. Ẹlòmíì ò ní rí previous content tí mo ṣe yẹn pé kí ni ti bàbá ẹ kan you see tí ẹ wá sí àpọ́nlé kankan mọ́, àwọn èèyàn ò ṣe àpọ́nlé fún orí adé mọ́, ẹ kàn déédéé mọ́ fi ẹ̀sùn tí ò nítumọ̀ kan ẹni ẹlẹ́ni. Ọ̀rọ̀ yìí ti yí bó ṣe yí. Àdúrà tá a mọ̀ ṣe ni pé adájọ́ tí ó jókòó sórí àga adájọ́ k'Ọlọ́run jẹ́ kó rí ọ̀rọ̀ yìí in a positive way. Ẹ mọ̀, k'Ọlọ́run jẹ́ kí adájọ́ yẹn bóyá ọkùnrin ni bóyá obìnrin ni, k'Ọlọ́run jẹ́ kó fi positive side, positive ojú wo ọ̀rọ̀ yìí. Àwọn Muslim friends wa wọ́n ní àníyàn lọ̀gá aṣẹ́, pé àníyàn yìí lọ́lọ́run fi mọ́ jọ́ọ̀jì èèyàn. K'Ọlọ́run jẹ́ kí ẹni tí ó ṣèdájọ́ yìí kó rí àníyàn àwọn olórí láti fi ṣèdájọ́, kó má ṣe ìdájọ́ according to the n tó ṣẹlẹ̀ níbẹ̀. K'Ọlọ́run jẹ́ kó rí positive intention wọn, kó wá ṣèdájọ́ yẹn in line with their intention. Òun là ń pè ní pé káàánú ò fọ̀hún. Ẹ̀yin ẹ wo kéèsì ìgbà tán ṣèdájọ́ Adédoyin. Ṣé ẹ mọ̀ pé ọmọbìnrin kan wà ń bẹ̀ tí adájọ́ yẹn sọ pé nítò ó dijọ́ kejì kan tó ṣèdájọ́ ọmọ yẹn. Ìgbà tó dijọ́ kejì yẹn, adájọ́ yẹn sọ wípé kí ọmọbìnrin yẹn kó máa lọ sí 2 years prison, ṣùgbọ́n kí 2 years yẹn kó bẹ̀rẹ̀ láti jọ́ tí wọ́n ti tì wọ́n mọ́lé. Ìgbà tá a wá calculate ẹ̀, a wá rí i pé ìjọ́ 10 péré ló kù tọ́mọ òun ó lò ń bẹ̀. Ìtàn ń pè ní mercy rejoice over judgment yẹn. Àánú ṣògo. Ṣé ẹ mọ̀ wípé adájọ́ gangan kọ́ ló máa dájọ́? Òfin ìní máa ń dáyàn lẹ́jọ́. N tó wà nínú òfin tó fi sọ, nǹkan tí òfin sọ, òun ni adájọ́ máa kà jáde. À ń pe gbá, à ń pe tàmọ̀dò, à ń bẹ gbá. Àwọn tẹ́ ń bẹ yìí, ẹ̀yẹ ń barasi wọn ni, because they don't have power over it. The case is already in the court. Justice will be served in the court. Kábíyèsí kan ní ó gba microphone lọ́wọ́ adájọ́ tí ó announce ìdájọ́. Governor àbí president kan ní ó gba microphone tí ó ṣe ìdájọ́. Ẹni tí ìdájọ́ yìí wà lọ lẹ́nu mouthpiece of the law is the justice that will judge. Tá a gbọ́dọ̀ fi ọkàn rẹ̀ lé Ọlọ́run lọ́wọ́ pé Olúwa, Ọlọ́run ló lọ́kàn ọba, òun ló lọ́kàn ìjòyè. Bá wa kó sínú adájọ́ tí ó ṣe ìdájọ́ yìí. Jẹ́ kó rí positive intention of Alhaji Olórí and the principal. Let the adájọ́ judge in line with their intention, not in line with the bad thing that happen. Èmi feel pé the right prayer and the right step tó yẹ ká take nìyẹn. Àwọn tá à ń bẹ ìkànnà ṣèdájọ́ tó bá fi ìdájọ́ sí ọwọ́ general public, ṣáwọn aláàjì ó wà ń bẹ yẹn ni? Tó bá já wa, tó bá jẹ́ bá a ṣe fẹ́ ni, ṣáláàjì Olórí àti principal ṣé wọ́n wà ń rúbẹ̀ún ni? Wọn ò tiẹ̀ ní. Ọjọ́ tí mo gbọ́ pé wọ́n wà ní court, mò ń béèrè pé ṣáwọn òbí àwọn ọmọ yẹn náà charge wọn, wọ́n ní ìjọba ni. Àyà mi já gan kọjá pé kínní. Nígbà tí case ti wà lọ́wọ́ ìjọba, a dẹ̀ ń fẹ́ àlàáfíà, à ń fẹ́ ìtúsílẹ̀, a dẹ̀ mọ ọ̀gangan bí tí ìtúsílẹ̀ wọn ti máa wá. It will come from what the justice will judge. Why are you begging Kábíyèsí? Why are you begging people? Ṣáwọn tẹ́ ń bẹ̀ yẹn ni wọ́n ṣe ìdájọ́ ni? Why are people not saying things the right way?
And people that are seeing it the right way, many of you will go and say trash. You think we are just here, so confused pé à ń fẹnu pitobo níbí. We are saying things the way it should be. Ṣé yàrá báyìí nísìn? A lot of things you see, justice nígbà téèyàn kan yàn mí jẹ ní last year tí mo wá síbi tí mo wá sọ̀rọ̀ tí mo ṣàlàyé fẹ́yìn fáǹsì mi. Ṣé nìyẹn ti torí ẹ̀ gbé nǹkan yẹn lẹ̀? If you want justice, you go to court. Justice is not served on social media. Téèyàn kan bá cheat mí sìn, mo lè wá sọ fẹ́yìn fáǹsì mi pé ẹ̀yin fáǹsì mi o, ń tó ṣẹlẹ̀ sí mi rè o, nǹkan o, kákan fi gist. Ìdájọ́ ò sí lórí afẹ́fẹ́ ń bí. Ilé ẹjọ́ ní ìdájọ́ wà. Torí ẹ̀ la ṣe kọjú àdúrà wa sí ilé ẹjọ́ pé Olúwa jẹ́ káàánú fún. In fact, there was a time tí a wà ní Bible study. Brother kan wá béèrè question pé nígbà tí Bíbélì sọ pé ká má ṣèdájọ́, ká má bàa pé we should not judge so that we will not be judged, pé àwọn táwọn wá jẹ́ lọ́ọ̀yà ńkọ́. Àwọn ń ṣe àlàyé pé justice àti lọ́ọ̀yà kọ́ ló ń dáyàn lẹ́jọ́, òfin ni máa ń dáyàn lẹ́jọ́. The justice is just the mouthpiece of the law. Justice ò lè sọ nǹkan tí ò sí nínú àkọsílẹ̀ ìwé òfin. Yóò sọ in line with n tó fi sọ ni. Brother yẹn tún wá ní òkè tó bá jẹ́ wípé yàtọ̀ fún tó fi sọ, lawyer àbí justice ó ní agbára láti dín ìjìyà èèyàn kan kù tó bá ṣe bẹ́ẹ̀ ńkọ́. Wọ́n wá sọ pé bàbá tó coordinate Bible study yẹn wá sọ jẹ́ pé the justice can do it. Òun ni kéèsì Adédoyin tí wọ́n dá pẹ̀lú ọmọbìnrin tó last yẹn, because tó bá wu justice yẹn ó lè sọ pé ọdún méjì ọmọ yẹn kó bẹ̀rẹ̀ láàárọ̀ ọjọ́ yẹn, kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ day one. Bẹ́ẹ̀ nítorí pé ó ṣàánú rẹ̀, ó wá ní pé nítò ọdún méjì yìí kó bẹ̀rẹ̀ látijọ́ tí wọ́n ti tì wọ́n mọ́lé. That is mercy. In time pray fún àwọn olórí àti aláàjì àti principal nìyẹn káàánú ọ̀fọ̀n torí àánú ni wọ́n fẹ́ ṣe tí n tó ṣẹlẹ̀ fi ṣẹlẹ̀. Let us see things the right way. You see, Nigerians, we are very intellectual, we are intelligent, and we are not illiterate. Why are we acting like this? Tó bá jẹ́ wípé ntọ́jú wà lágbára kábíyèsí, ṣé kábíyèsí lè gbà kó lórí go sun bell níjọ́ kan ni? If it is in the power of kábíyèsí, our power of àwọn èèyàn ńláńlá tá à ń bẹ̀ yìí tẹ̀ ló ń bẹ̀, it is not in their power. The case is in court. The law is the one in charge, and we pray. A mọ̀ pé nínú símbò òfin ó daṣọ bojú pé òun ò rí iná réyàn kankan. But the person tó máa jẹ́ mouthpiece yẹn is a human being. We can commit their heart to God. This thing was not pre-planned. It was not an attempted thing. They didn't attempt it. Their intention was to do good to those children. It turned this way. Ìlà ṣe mọ́ gbàdúrà la ṣe fi ń gbàdúrà pé Olúwa jẹ́ kí adájọ́ tí ó ṣe ìdájọ́ yìí jẹ́ kó fi ojú positive wo ẹjọ́ yẹn. Ojú intention wọn ń tá attempt láti ṣe jẹ́ kó fojú ẹ̀ wo ìdájọ́ yẹn. Má jẹ́ kó fojú aburú tó ṣẹlẹ̀ yìí wò ó. That is the right thing. À ń bẹ gbá à ń bẹ àwo ṣé pé káwọn yẹn ó pa òfin rẹ̀ ni àbí kí là ń bẹ̀ wọ́n fún. Mo sọ sínú fídíò yẹn mo ní tó bá jẹ́ pé kábíyèsí ló ní olórí ṣe àwọn kan lọ́ọ́ retí olórí mọ́lé, èmi ló dé tírú àwa ìgan ò ní bẹ̀bẹ̀. But kábíyèsí is not the one that locked them up. Why are we doing like this? Why are we acting like illiterate? Kò sí nǹkan tágbára anybody nísìn tó bá put any call through sí nǹkan ṣí wọn lẹ̀ the same set of view yìí náà lẹ́ni kò sófin Nàìjíríà àníjọba tó bá ti ṣe nǹkan kan anybody ni ó pè tó bá ti mọ̀yàn ọmọ lọ gbogbo alámọ̀ wípé ibi tán wà yẹn kò yẹ kí wọ́n sí bẹ́ẹ̀ based on their intention, based on ifá ojú tèmi fi wò ó mo rò pé wọ́n ti lọ lé ni ẹnìkan tó gbéròyìn àbáàdì kan jáde ń jẹta tó ní wọ́n ti tú wọn lẹ̀ nítorí wípé ń tá a fẹ́ ni it's our desire. We first believed ká tó padà rí wípé kò rí bẹ́ẹ̀. Prayer ni àwọn aláàjì nílò ní àkókò yìí pé Olúwa jẹ́ káàánú fọ̀hún àwọn pé ó lẹ́ni tó bá ṣàánú yóò ra àánú gbà àánú ni wọ́n ń ṣe nítorí ẹ̀ náà ṣe ra àánú gbà. The justice will not see this case with the negativity that happened from there, but he or she will see it the positive way, and ó máa ṣèdájọ́ yẹn pẹ̀lú àánú bólúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ wà
òun ni àwa gbàgbọ́ pé Ọlọ́run á ṣe. Àwọn tẹ́ ń bẹ̀ yìí, come to think of it, ṣé kábíyèsí ni ó ṣe ìdájọ́ ni? If kábíyèsí has power over this thing, do you think olórí will be there for 1 hour gan? Ṣàrò pé olórí á wà ń bẹ̀ yẹn ní wákàtí kan tó bá wà ní ìkápá kábíyèsí, tó bá wà ní ìkápá àwọn gómìnà àbí ààrẹ, ṣẹ̀rò pálájì ó wà ń bẹ̀ yẹn pẹ̀lú iṣẹ́ ribiribi tí alájì ń ṣe. Àwọn principal, àwọn wo náà ń torí ọmọ ṣe ní gbogbo àgbáyé tó yàtọ̀ sí tíṣà nìkan ló lè wíṣ èèyàn wẹ́ẹ̀lì láyé yìí. Tíṣà rẹ ni ó mọ̀ sọ fún ọ pé in the next 5 years àwọn fẹ́ rí ọ nínú mọ́tò, kí wọn náà mọ̀ gun mọ́tò, kó wá rí àwọn, kó sọ̀kalẹ̀, kó wá kí àwọn. Tíṣà nìkan ni mọ̀ sọ bẹ́ẹ̀ fún wa pé àwọn fẹ́ kí gbogbo wa ṣoríire, kínú àwọn mọ̀ dùn. Tíṣà náà ń pè ní àtoríṣe, náà ń torí ṣe. Ọ̀gá àwọn tíṣà principal ó wà ní irúbẹ̀ yẹn, gbogbo destiny, gbogbo orí tí bàbá yẹn ti tún ṣe ń kọ́. Ṣá alájì la fẹ́ sọ, gbogbo àwọn tí alájì ti gba justice fún, gbogbo àwọn tí wọn tán wà voiceless tí alájì ti jẹ́ voice wọn, àbí olórí tó ń ṣe rere fún àwọn ọmọdé, ta ló yẹ kó wà ń bẹ̀ yẹn? Àwọn all other professionals, àdúrà tí wọn, doctor máa pray kó sick ni, adájọ́ á pray kó lẹ́jọ́. Yes, àwọn tí wọ́n ń ṣe àwọn iṣẹ́ tó ní ṣe pẹ̀lú ìṣòro àwọn èèyàn, wọ́n mọ̀ pray kó ọmọ níṣòro. Tíṣà nìkan ló lè pray kó soríire, torí tíṣà mọ̀ pé inú oríire rẹ inú ìdùnnú àwọn wà. Àwọn tán wá jẹ́ ọ̀gá àwọn tíṣà, ọ̀gá àwọn tán ń torí ọmọ ṣe, wọ́n wà ń rúbẹ̀ yẹn. Ká ní rúbẹ̀ ń tọ́ sí nínú wọn. Ìní mo ṣe ní, let us go to the right channel. Let us pray the right prayer. Let us take the right step by praying for mercy. Ó lànà ṣògo lórí ìdájọ́. We pray that God, let your mercy prevail over this judgment. Let there be mercy. Àwọn tá à ń bẹ̀ yìí tó bá wà ní kápá àwọn ni, àwọn ẹni wọn ò ní sunrunjọ́ kan bẹ̀ ń fa. Nítorí pé kò sí ẹni tí omi ẹ̀jẹ̀ ń rọ̀nù lára rẹ̀ tí yóò fẹ́ kí àwọn èèyàn pàtàkì mẹ́ta yìí kí wọ́n wà ní irúbẹ̀ wọn. Ẹ wá embarrass àwọn èèyàn, ẹ lọ ń bẹ gbá, ẹ lọ ń bẹ àwọ̀, ẹ ń bẹ kòkò bàbá sásùn. Ẹni tí ẹjọ́ tẹnu ẹ̀ jáde nígbà tí wọ́n ní kí wọ́n wà ń bẹ yẹn di on 14th of January, ó sì ń dùn mí dè ní, torí mo ní ó ti gùn jù, ó ti pẹ́ jù. Bẹ́ẹ̀ the verdict has been made, the words has been spoken from the mouth of a judge, a justice. There is nothing we can do about it. Nígbà tí kò sẹ́ni kankan tó ní agbára láti dín on the 14th of January yẹn kù, báwo la ṣe feel pé ẹnìkan ló máa lágbára láti lọ rèé sí wọn lẹ́ẹ̀lẹ̀? Tí ìbá ṣe pé ẹni tí ó ṣe ìdájọ́ yẹn, kí Ọlọ́run bá wa kó sí nínú, kí Ọlọ́run kó jẹ́ kó rí ẹjọ́ yìí ní ọ̀nà tó positive, kọ́lọ́run jẹ́ kó judge ọ̀rọ̀ yìí based on the intention of these 3 important people in the society. Ẹ wá lọ, ẹ wá ní wọ́n ní látòkè wá ní o, látòkè, you are embarrassing people. Ẹ kàn yín insult àwọn èèyàn ni. You don't know the right channel to go, the right thing to do. You understand? Tọ́rọ̀ téèyàn bá fẹ́ sọ fún nǹkan, you go to the root. Kí ni root, kí ni gbòǹgbò ọ̀rọ̀ yìí? Gbòǹgbò rẹ̀ náà ni wípé nítò ìdájọ́ yìí ilé ẹjọ́ ló ti máa jáde. Èèyàn kan ni ó sì ṣe ìdájọ́ yẹn. Let us commit the person's heart to God. Normal. Ṣó yẹ kí ṣáwọn náà kọ́ọ̀sì tó ṣẹlẹ̀ ni. It's a mistake tó ṣẹlẹ̀ tó dẹ̀ ń dùn wá, tí outcome ẹ̀ tó ń pain wá torí a lost àwọn ọmọ yẹn, àmọ́ kan tán lè dì lọ́la. Ṣùgbọ́n kò sí lágbára ẹnìkankan nítorí wípé nítò Ọlọ́run nìkan ló pé tán. That's why we are saying if there is a means we can reach out to the parents to either immortalize those children so that we can, be doing remembrance for them. We can, start doing something that will alleviate poverty in our society, that will, empower people so that poverty are reduced. Irú pé táwọn fi kọ́ ọmọ lọ́rùn bẹ́ẹ̀ yẹn, the poverty tó ṣẹlẹ̀ tó jẹ́ okay, ẹni tó bá lówó lọ́wọ́ dáadáa ṣó lè gbọ́ pọ́n fẹ́ pín nǹkan fọ́mọ, kò ní kọ́ mẹ́ ẹ lọ now. But because of so much, they were trying to solve the problem of poverty. Eventually, one lost ọmọ. It is a pain tó jẹ́ pé Ọlọ́run nìkan ló lè heal ẹ̀. And we are not ignoring the parents. Our thought is with them.
Our thought is with the people who have been locked up, and we are praying, but let us channel our prayer, our thoughts, our activities to the right place. Just like there was a baba that sent me voice note. Please, baba say, kí la ṣe lórí ọ̀rọ̀ ìbáyìí. Mo ní, what we can do is to pray. Stop granting interview tẹ́ grant yìí ẹ tún escalate ọ̀rọ̀ ni. Nǹkan táwọn èèyàn ò rò ti tẹ́lẹ̀ nínú interview gí grant ibẹ̀ lẹ́tún ti sọ àwọn ọ̀rọ̀ míì táwọn èèyàn tún lò against wọn. Please, let us see this thing the right way. Let us pray the right prayer. Let us take the right step by praying and asking pé Ọlọ́run jẹ́ káàánú fún àwọn èèyàn wọ̀nyí, which we are doing. Bẹ̀tì à ń bẹ̀ èèyàn kan alọ́bẹ̀ lágbájá alọ́bẹ̀ kí lágbára tẹ́ fi òpẹ́ nìyẹn ni. Ṣẹ́ni ló tì wọ́n mọ́lé ni. Why are we like this? Why are we thinking? You see, we are a society of people that giant of Africa ni wá. Ó dẹ̀ ká proof ẹ̀ nínú àwọn nǹkan tá a bá máa ṣe láti gbé kí orílẹ̀-èdè wa, láti lè gbé orílẹ̀-èdè wa lékè. Ẹ má jà máa rí àwọn tán rí ọ̀rọ̀ the right way yẹn ká máa rí wọn bíi pé wọ́n ṣe dáadáa ni. Bá a fẹ́ bá a kọ̀ ṣágbára ṣáriwo tá ń pa yìí ṣó ti tú àwọn aláàjì kalẹ̀ lẹ̀. Ní láti mọ̀ wípé nítò ibi tá ó yẹ ká darí ọ̀rọ̀ yìí kọ́ ni pé Olúwa jẹ́ káàánú fún un. Nígbà tó bá di on the 14th yẹn, jẹ́ kí ẹni tí ó tún sọ̀rọ̀ nípa ẹ̀ tó jẹ́ ẹni pé òun lọ ẹnu ẹni yẹn ni wọ́n ti máa ka the next thing tí ó tún ṣẹlẹ̀, jẹ́ káàánú fọ̀hún fún wọn. Ẹ wá dé ẹ wá ń sọ pé wọ́n nítorí kinní kan ni o, wọ́n látòkè wá ni o, wọ́n láti ìsàlẹ̀ ni o, wọ́n látàárín ni o. Please, let us always think rightly. It is well with us. Thank you.